òfin wa nílùú wa yìí mo fẹ́ sọ pé òfin ẹni tọ́lọ́run bá mú ni. Òfin ẹni tọ́lọ́run bá mú ni. Ẹni tọ́lọ́run ò mú á ti di mílíọ̀nìyà o. Very dark man gbọ́n ju bàbá wa nínú Olúwa yẹn lọ. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? Bọ́ọ̀n ló dẹ ọkùn fún very dark man àbí. Very dark man ló yẹ ká lọ àbí. Ó débi okùn ó fòdá ó tẹsẹ̀ díẹ̀ bọ̀. Ta ni ó tura wọn lẹ̀? Kí ló lè mú obìnrin kan kó fẹ́ bàgbèsè ayé ọmọ ẹ̀ jẹ́ látara ọkọ ẹ̀? Àti lóbìnrin tó pọpọ ẹ̀ náà rí. Àti lè tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ rí. Pásítọ̀tì lélẹ̀ ìyá. Àwa náà kú dẹ̀ rèé mi mọ bí mo ṣe máa ń sọ Yorùbá wà gọlíbù. Kì í ṣe kó tá a bá lórí social media náà ló yẹ ká máa gbàgbọ́ o. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀ o? Mo kàn rí Babangida is dead. Àyà mi bá já pé yéé olórí orílẹ̀-èdè máa rí Babangida kan tí mi gbórúkọ ẹ̀ rí sọ́ni ìwé kan parí pẹ̀lú Babangida ni. Ṣé ni yẹ kí n ṣe Babangida? Orúkọ tèmi náà yí padà o. Olúwafúnmiláyọ̀ Ọlájùmọ̀kẹ́ aka Ìyá Ṣàpọ̀n Ṣékáké wọlé. Mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn eléré orí ìtàgé. Ẹ̀yin tèmi mo fẹ́ já yín sí nǹkan kan ni o. Ǹjẹ́ ti gbọ́? Alani Nightingale ẹ kàn lọ sórí YouTube yín ẹ tẹ̀ síbẹ̀ Alani Nightingale. Ẹ wò ẹ share ẹ follow wọn ẹ kàn tí ẹ subscribe. Kò dùn àtọ́ síbẹ̀ náà o. Ẹ máa tún lọ sí Instagram náà ẹ̀yin kan tẹ Alani Nightingale ẹ máa rí àwọn orin oríṣiríṣi èyí tí wọ́n ti kọ tó ń tà wàràwàrà ní ọjà báyìí. Ẹ wo èmi ò kì í jó sórí nǹkan kan yàtọ̀ sí orin Alani Nightingale. Ẹ̀yin náà ṣe kí ni ẹ lọ gbọ́ orin yẹn kẹ́ sọ̀díwò kẹ́ ẹ náà rí pé orin tó mọ́gbọ́n wá orin tó mú ọpọlọ wá òní orin Alani Nightingale. Ẹ kàn lọ subscribe ẹ like ẹ share ẹ comment lórí orin Alani Nightingale. God bless you. Thank you. Bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mi o. Àtúndé lónìí lóní kẹ̀kẹ́lúkẹ́ ajá balẹ̀ ni àfi bí ẹmu kọ́lọ́kọ́ lónìí àrà ọ̀tọ̀ ni ó tún bá dé torọ́ lọ́tọ̀ lóní tòun ọ̀tọ̀ tó fi ń yára ẹ̀ sọ́tọ̀ fọlọ́run ọ̀tọ̀ kó lè má rohun ọ̀tọ̀ gbà lọ́wọ́ Ọlọ́run ọ̀tọ̀. Èmi wá ń kí yín lára ọ̀tọ̀ pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú tásìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè yòówù tẹ̀ tí ń wò wá lásìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ̀ tún wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi mo ní lámẹ́yìí tó àwùjọ. Mo kí yín alàgbà Adé Àlàó ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé ẹ kúṣẹ́ o ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun. Tọ́ níbi tí ọ̀rọ̀ dé yìí ọkùnrin kan wà tí wọ́n ń pè ní very dark man agbóhùnsáfẹ́fẹ́ ni ìlú mọ̀ọ́kásì ló jẹ́. Ó jáde síta láìpẹ́ yìí níbi tó ti ń sọ̀rọ̀ sí pásítọ̀ kan tí ó jẹ́ pásítọ̀ tó ń ta àwọn nǹkan àwọn iṣẹ́ lówó ńláńlá. Wọ́n tiẹ̀ ní thousands of dollars thousands of kìíní kan pounds ni àwọn ń ta àwọn iṣẹ́ tí wọ́n oògùn kéèyàn lè ṣe kìíní kan iṣẹ́ kéèyàn lè rọ́nà lọ kéèyàn lè lówó lọ́wọ́ so kára ó lè yá kí ìyanu ó lè ṣẹlẹ̀ àwọn iṣẹ́ yẹn ni wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run yẹn wọ́n ló ń tà ní very dark man bá ní sà ṣé ẹ ti gba àṣẹ lọ́dọ̀ ìjọba ṣé NAFDAC ti dàn yín ló ń tẹ̀ ṣé àwọn ìgbésẹ̀ tẹ́kẹ́ gbé lábẹ́ òfin ṣe ti gbé kí ni pásítọ̀ náà gbọ́rọ̀ wòlíì yẹn kí ló gbọ́rọ̀ yẹn sí báyìí ló bá fi lẹ́tà ránṣẹ́ sí very dark man tẹ́wọ́ gba lẹ́tà ẹ̀sùn ńlá ẹgbẹ̀lẹ́mùkún bílíọ̀nù náírà ni wọ́n ní yóò san bílíọ̀nù yìí wọ́n ṣe ọmọdé wo tí ẹ bá pèèyàn lẹ́jọ́ ẹgbẹ̀lẹ́mùkún bílíọ̀nù yìí mọ̀ ń ṣe eré. Very dark man ó wò pé ó dáa kéèyàn ó fi ọ̀kan kún èjì kún ẹ̀ta ó gbégbèsè ó rán àwọn èèyàn kan lọ láti lọ raṣẹ́ wòlíì yẹn wá ó gbàlú Àbújá lọ ó kó àwọn iṣẹ́ tó rà yẹn ó lọ kó fáwọn tí wọ́n jẹ́ bí ìpèníjà ojú ẹni tó ní àwọn ìkùdìẹ̀kudiẹ kan lára pé kíyanu ó lè ṣẹlẹ̀ láyé wọn. Ó sọ fún wọn ó ní ẹ wá o ó tàn kábẹ́rẹ́ ó ní ẹ wá o kíní tó ń kó wáyé ẹnìkan ló ń ṣiṣẹ́ àwọn sì fẹ́ wò bóyá lóòótọ́ ń ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́ ẹ lọ lò lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìyí fún yín náà bá dẹ̀ lò wọ́n ní kò sí pa wọn gbọ́ po ìyẹn gan ìgbà tí ìwádìí ó dá ó yá o káwọn pàdé kóòtù o òun ti ní àwọn ẹ̀rí máa jẹ́ mi so tó náà lọ́wọ́ o ìyẹn gan
ló wá tún délé tó yẹ pé ẹni tí wọ́n fẹ̀sùn kàn ló yẹ kó máa bẹ̀bẹ̀ ṣùgbọ́n ẹni tó wá fẹ̀sùn kàn ní báyìí ló tún wá ń bẹ̀bẹ̀ báyìí. olùpẹ̀jọ́ wá di ẹlẹ́bẹ̀. tọ ibi ọ̀rọ̀ dé dúró yìí nígbà tí irú èyí ṣẹlẹ̀ nírú àwùjọ wa ibo ni nǹkan ti kọ́kọ́ wọ́ wa. ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí n kọ́ sọ báyìí wípé òjíṣẹ́ Ọlọ́run ni mí, olùkọ́ni ni mí, olùbẹ̀wò ètò ẹ̀kọ́ ni mí. mo tún fẹ́ fi kún kì í ṣe tìgbéraga pé èmi náà kì í ṣọmọdé. ṣé rí ilẹ̀ Nàìjíríà yìí n tó wọ́ wá ti pọ̀ jù. kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run nìkan ló ń ta irú ń ta wíì. tẹ́ ẹ bá dé sí ẹ̀rí kíní kọ̀mpútà mi ìfẹ́ máa dárúkọ kí n má bọjà jẹ́ fọlọ́jà, ẹ̀rí tagbára, ẹ̀rí tí kọ́mọkùnrin lè ṣe dáadáa, ẹ̀rí ti jẹ̀díjẹ̀dí. ó pọ̀ káàkiri. òfin wa nílùú wa yìí mo fẹ́ sọ pé òfin ẹni tọ́lọ̀ ń bá mú ni. òfin ẹni tọ́lọ̀ ń bá mú ni. ẹni tọ́lọ̀ ò mú á ti di mílíọ̀nìyà o. ẹ jẹ́ ká yẹ ọkùnrin yìí wò. iṣẹ́ Olúwa ló gbà, èmi náà gbà, ẹ̀yin náà gbà, ṣùgbọ́n kálukú wa ló mọ̀ bí tọ́lọ̀ ń pè òun sí. tí Ọlọ́run bá wá pè ọ́ fún iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìmúláradá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àwọn wo ni Ọlọ́run wá rán ọ sí? èmi ò rí Jésù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Jésù tí gbogbo àgbà farajọ láàrin àwọn èèyàn ńláńlá, irú àwọn tí Darkman lọ ta kíní fún àárín wọn láti rí Jésù. mi ò wá fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà rí ẹ̀ẹ̀kan ṣoṣo nínú Bíbélì mo lè rí pé Jésù sọ̀rọ̀ nípa owó tán ni kó wá san owó orí. tọ́lọ́run bá rán mi kí n wá gbà yín là, mi ì gbọ́dọ̀ sọ yín sínú ìdè. tí Fẹ́rí Darkman bá wá ṣe bẹ́ẹ̀ pé ó yá níta ló ṣiṣẹ́ jẹ́ kí n lọ rà kán lọ lówó, bí ò bá ti ṣe máa gbé ẹ síta o, tó di má gbé mi síta o, kíní kan kù lára bàbá yẹn, bàbá òjíṣẹ́ Ọlọ́run yẹn tó yẹ ká yẹ̀ wò. kí ni gánà. nítorí ẹ̀ wípé ṣé iṣẹ́ wọn gan ṣé kò lọ́wọ́ àbòsí nínú. tó bá jẹ́ èmi mo mọ̀ ránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ bàbá tí mi fẹ́ dárúkọ wọn, àgbàlagbà ni wọ́n. a wá lọ sí káàmpù wọn, ọjọ́ kan wá ń lọ, bàbá wa fẹ́ lọ mínísítà, wọ́n ti wá gbá àwọn oríṣiríṣi aláìsàn wá. bí dádì yẹn ṣe ń lọ ló ń fọwọ́ lé wọn ló dẹ̀ God bless you, kó lù wá kó lù gbọ̀n láradá, ẹ̀jẹ̀ Jésù, kò waste time. ó wá lọ tán wọn á ní bàbá mo ń gbà táwọn èèyàn lọ àwa kéré sí wọn dáadáa. ó ṣàkíyèsí pé gbogbo àwọn tó ń gbé wá gbàdúrà ní táìmù fún wọn. ó ní kí ni Bíbélì wí? ó ní àmì wọ̀nyí ni yóò tẹ̀lé àwọn tó gbàgbọ́. ó ní kan nínú àmì ẹni pé wọ́n ó gbé wọn lé aláìsàn, ara rẹ̀ yóò sì yá. tó ń bá ti gbọ́wọ́ lé ara ìyá kò yá o, kò kàn ọ́ mọ́. Ọlọ́run àti ẹ̀ ló jọ kù. ìránṣẹ́ Ọlọ́run kò gbọ́dọ̀ máa jẹ mọ́yàn lára. èmi náà wá gbà pé ọjà tá a bá fowó rà, owó la fi ń pa. ọṣẹ tí wọ́n ń ṣe, òróró tí wọ́n ń ṣe, lọ́fíńdà tí wọ́n ń ṣe, ṣé wọ́n import ẹ̀ ni àbí wọ́n lọ wà? now nígbà tí Fẹ́rí Darkman wá ń sọ̀rọ̀ tó wá ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ NAFDAC, tá à ń sọ̀rọ̀ body tó lè regulate ẹ̀. èmi rò pé NAFDAC oúnjẹ wà ń bẹ̀, drugs wà ń bẹ̀. bí aláìmọ̀kan layman definition mi drug ni pé nǹkan téèyàn lè lò sí àìsàn kan. so tí n bá ti lo nǹkan, ojú oògùn ìbílẹ̀, ojú oògùn òyìnbó, ojú oògùn ìkóògùn o, tí n bá ti lò sí àìsàn kan ó ti di drug. tó o bá fẹ́ go on commercial level ó yẹ kó gba àyè. mo dẹ̀ rò pé kan nínú tí NAFDAC fẹ́ mọ̀ náà ni pé ṣó ṣiṣẹ́ kí lè fi ṣe. ṣùgbọ́n tó bá jáde wà lálá àgbà sí kò ṣeé prove o, nǹkan ẹ̀mí kò ṣeé gbé lọ láàbù. bẹ́ẹ̀ tí NAFDAC náà bá fẹ́ ṣe é, ṣáàdúrà lẹ́lẹ́ ìgbà sí òkè ẹgbẹ́. gbogbo pàtó bá ti ń sọ̀rọ̀ Dr. Àgbàláká pẹ̀lú HIV, mo máa ń sọ kí gọ́ọ̀mẹ̀ntì lọ kó èèyàn fún un. ó yá kán tẹ̀sí wọn ní general hospital kankan rí pé ó ní kán gbàgbé sọ́wọ́, kán ṣe kíní kan viral test fún wọn, kán kó lọ. bó bá di oṣù mẹ́ta kan tó wá tẹ̀sí wọn tí ó dínkù, tó bá yá kan tó wá tẹ̀sí wọn tí ó dínkù. tó bá wá rí bẹ́ẹ̀ a ti gbà pé ó lè yí ilẹ̀. tá a bá tiẹ̀ fẹ́ gba patent lọ́wọ́ ẹ̀, we know what we want to collect. so tí ọkùnrin yẹn pẹ̀lú Fẹ́rí Darkman, ó dà pé mo fẹ́ sọ pẹ̀lú ìdálójú pé Fẹ́rí Darkman gbọ́n ju bàbá wa nínú Olúwa yẹn lọ. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? bọ́ọ̀ ló dẹ ọkùn fún Fẹ́rí Darkman àbí Fẹ́rí Darkman ló yẹ ká lọ àbí ó débi okùn ó fòdá ó tẹsẹ̀ tiẹ̀ bọ̀, ta ni ó tura wọn lẹ̀? ṣé bọ́ọ̀ ló fẹ́ gba bílíọ̀nù lọ́wọ́ Fẹ́rí Darkman? ìgbà tí wọ́n lọ bẹ Fẹ́rí Darkman yẹn náà, tó bá jẹ́ pé òun náà fẹ́ràn owó, ó níye bílíọ̀nù tó náà máa gbà kó tó gbẹ̀bẹ̀. and if you do something and you cannot go to court with it, or you cannot face people with it, that thing has an ulterior motive. kí lẹ̀ lò?
ìdí dẹ̀ ní tí òfin ní yà mí lẹ́nu tó máa ná borí apá wọ́n bẹ́ egun abuké wọ́n bá tàfin lọ́wọ́ ẹni tá a pè lójúṣe Ọlọ́run òṣìṣẹ́ tán fi ń ṣe kíni tá a fi lè sọ síta tí Ọlọ́run ràn wá lọ́wọ́ o tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí mi tó ló ń lò fáwọn èèyàn amú lẹ́yìn ọṣẹ tí mo ṣe rèé omi tí mo ṣe rèé ó yá já lọ láfẹ́ wá mú yàn ká lò ká mọ́ nítò ẹ̀ tó bá dá mi lójú gbá rẹ̀ bá yàtọ̀ mà ní ṣe òtírísì wà jẹ́jọ́ bó wá bẹ̀ mí gbà yẹn mo lè dáríjì o ṣùgbọ́n tí fẹ́ẹ́ dákú máa ń ṣe yẹn mo fara mọ́ nítorí pé you cannot continue to deceive people somebody will rise to defend them. ẹ ṣe. ṣáwá lè sọ pé ok ṣé n tẹ́ ẹ wá ń gbìyànjú láti sọ báyìí ni pé irú wòlíì yẹn ó ń deceive àwọn èèyàn ni. mo fẹ́ rò bẹ́ẹ̀ o ṣé mọ̀ pé mi ò lo ṣẹ́ ẹ fẹ́ rò bẹ́ẹ̀ àbẹ́ rò bẹ́ẹ̀. ó máa ṣòro sọ pé mo rò bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ti ń rò díẹ̀díẹ̀ báyìí ìdí rèé o ẹnìkan náà tó lè wá síta pé mo ti lo ṣẹ́ ẹ kò ṣiṣẹ́ ló wá yẹn kó náà wá gbáwọn èèyàn wá pé àwọn ẹ̀ mi ò kí ń ka testimony orí pépà testimony tí mo fẹ́ ni pé àwọn bàbá wa gbọ́ ní àṣà kan wọ́n ní tí àìsàn bá ṣe èèyàn Haúsá tẹ bá rẹkọmẹ́ndì ògùn fún a ní ṣó ṣe ẹrí tó bá ló ṣe ẹrí ṣóògùn yẹn lò ó ní mo lò ṣó lọ ọjọ́ kẹlẹ́ ló lọ báyìí Haúsá lò tó bá ní òṣè ẹrí wọ́n ní agbóògùn yẹn sẹ́gbẹ̀ẹ́ kan tó bá dá lójú kó fẹ́ dákùmọ̀ kan jọ lọ aláfẹ́ wa tó bá dá lójú kó fẹ́ dákùmọ̀ aláìsàn pọ̀ káàkiri àdúgbò wa kọ́ lọ sábó kọ́ lọ bá a bá rin àdúgbò yìí nísìnyí láàrin rin kìlómítà kan tá a fi máa rẹ́ni tó nílò ìrànlọ́wọ́ o kò yà mí lẹ́nu wọ́n ń polówó oríṣiríṣi ọṣẹ kiri ọṣẹ àánú ọṣẹ kiri kan ẹni tó ń tajà mo rí bàbá kan wọ́n ní bàbá aláwo ni mo ní kò sí orí tó lè ṣe mí tí mo lè lọ ṣògùn àti ní bíbò lọ́dọ̀ ilé torí òun gangan kò jáde bí ẹni láti ní ẹ̀bù irun orí tó yìí gbogbo ẹ̀ ló dọ̀tí aṣọ ọrùn wọn náà bóyá náà ní méjì ọ̀hún òde ló ṣe àánú kó rà àánú gbà èmi tọ́lọ̀ tí wàá ń ṣàánú fún màá wá lọ gba kóòṣì lára ṣọ́ọ̀ṣì kan kọ́lọ̀ kó má pa kéṣù lómi ó má pa dídá so ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi sọ pé kò sí wòlíì òtítọ́ mi sọ pé kò sí pásítọ̀ òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn ẹlẹ́tàn wọ́n ń lọ́wọ́ mú ju àwọn olódodo lọ. ó dà pẹ̀lú tí wòlíì yẹn ṣe wọ́n ní ká ní wòlíì yẹn ó lọ jẹ lọ tí fẹ́ dákùmá ò lọ tètè gbọ́n wọ́n ní ìbàjẹ́ egbé fẹ́ dákùmá ìbàjẹ́ ohun tó ń pè ní ewé ìyá àwọn lásìkò àfi kí fẹ́ dákùmá kó mọ́ forí jì o ẹ gbọ́. gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí tí èmi lè ṣe tí àwọn tó súnmọ́ mi sì mọ̀ Ọlọ́run ti gbèjà dákùmá kó foríjì dákùmá ò sínú ẹni tó tọrọ jẹ kò challenge ẹ̀ nítorí pé ó fẹ́ fi pa owó ó challenge ẹ̀ torí pé o mi fẹ́ kó o fi mi pa owó ni kí dákùmá dáríjì bẹ́ẹ̀ tó bá jẹ́ mi ní dákùmá màá ní kó ṣe public apology kí gbogbo èèyàn máa ń tà dàpọ̀ kó kọ sílẹ̀ kí n tọ́jú ẹ̀ torí tó bá di jọ́mi tó bá tún rú fíìmù ní fáìlì ẹ̀ wà nù lémi kò tí ì yá o so mo bí n bá láǹfààní mo dẹ̀ ń lo àǹfààní láti bá fẹ́ dákùmá sọ̀rọ̀ ó dáríjì bíbélì ní iṣẹ́ ọwọ́ wọn yóò máa tọ̀ wọ́n lẹ́yìn kọjá bí ìyà bá tọ́ sí kọ́lọ́n fi jẹ́ bí ò bá tọ́ sí kọ́lọ́n dáríjì kí fẹ́ dákùmá dáríjì kí ṣe owó ẹ̀ ló nílò n tó fẹ́ lò ti yọ pé o lè máa tú gbogbo èèyàn jẹ ojú àwọn tó dẹ̀ tó bá gbọ́ tó rí ojú wọn ti là ó ti achieve èèmọ̀ ẹ̀ ètí kò ń ṣe èèmọ̀ ẹ̀ yẹn kò filẹ̀ kó má jẹ́ kó distract òun lẹ́yìn tí gbogbo ayé bá gbọ́ pé a kò gbowó kò ṣe o á tún níyì wọ́n á mọ̀ pé kì í ṣe torí pé ó fẹ́ fi jẹun ló fi ṣe ó ṣe torí pé ẹ wo àwọn tọ́lọ́run àwọn tèmi gbà ní èèyàn Ọlọ́run nìyẹn ó rẹ́ni tó yàn àwọn èèyàn jẹ ó tú wọn kúrò lóde tó kó dáríjì. mo fẹ́ béèrè ìbéèrè kan ṣé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè ṣiṣẹ́ burúkú ni. iṣẹ́ tó dáa gan-an tó dáa jù mọ̀ tí bíbélì sọ ni ó ní àwọn ènìyàn mi ṣègbé torí wọn ò ní ìmọ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ ìmọ̀ ni bó tún ṣe wá dà láyé òde òní ó tún wá fún wa ní ìmọ̀ yẹn mi ì ní rédíò mi ì nídìí ẹ̀ tí n bá ti kí fóònù mọ́lẹ̀ gbogbo information tí mo need ó ti dọ́wọ́ mi iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ dára o mo gbà pé kò síṣẹ́ téèyàn láyò tí ò dáa ṣùgbọ́n iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ jẹ́ ìkan nínú àwọn iṣẹ́ tí mo yàn láàyò tó jẹ́ pé tí mo bá láǹfààní láti kọ́ màá ṣe dọjọ́ kú ni. àwọn wòlíì kan àwọn pásítọ̀ pàápàá àwọn bóyá bíi àfáà àwọn babaláwo kan wà rẹ pé wọ́n máa ń sá fáwọn agbóhùnsáfẹ́fẹ́ wọ́n ní irọ́ kí lè rò pé ó fà á. àìlóòótọ́ pásítọ̀ kan lórí rédíò ó ní àwọn èèyàn tí inú wọn pè kí là ń sá fún mo mọ ìránṣẹ́ Ọlọ́run kan tó lókìkí lábẹ́kúta yìí wòlíì ṣọ́ọ̀ṣì aláṣọ funfun kan ni kí tilẹ̀kùn yẹ
kì í tilẹ̀kùnlẹ̀ ní ọjọ́ kan atẹ́nìkan ń jà máa táṣírí ẹ ṣe mọ̀ gbọ́dọ̀ sọ tó mo bá lọ bá pé ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ń bà mí lẹ́rù o ní kí n ká lọ gbogbo yàrá ilé ìlàwọ̀ a rí pépà kan báyìí tó jọ nǹkan tí a lè fura sí bẹ́ẹ̀ bá bó bá wà nínú yàrá tí mo bá kànlẹ̀kùn tó bá ti àdé àlàó báwo ni ẹ wọlé bó jẹ́ ìrò náà ló wà á bá sílẹ̀kùn àti ilẹ̀kùn ẹ̀ lẹ́yìn àjọ ń lọ ni bóbìnrin wà nulẹ̀ ẹ̀ bọ́kùnrin wà ń bẹ̀ bọ́mọdé wà ń bẹ̀ nítorí pé kò sí ní tó gbé pamọ́ gbàgbọ́ òfẹ́fẹ́ bá kànlẹ̀kùn lóru ẹni tí ò bàbá kan bá kéré títí alẹ́ mẹ́rin tálejò kànlẹ̀kùn tí mo ní ó wọlé tí ò bá jẹ́ni tó wá san á jẹ́ni tó wá yá ó dára ẹ̀ lójú ni bẹ́ẹ̀ bá ti rí òjíṣẹ́ Ọlọ́run tó ń sá fún agbóhùnsáfẹ́fẹ́ tí ò fẹ́ sọ̀rọ̀ tí ò fẹ́ kán gbóhùnsáyé tí ò fẹ́ kán gbé ẹ̀sìn ohun bóyá jọ̀mọ́ ẹ̀ bóyá ṣọ́ọ̀ṣì ẹ̀ bóyá awo ẹ̀ síta ẹ sá fún o n tó ń bò yẹn kókó ṣe síta ká tó tẹ̀lé. ọ̀dà ṣáà fẹ́ sọ pé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ tí ń tú àwọn èèyàn láṣìírí ni àbí tí ń bu àwọn èèyàn láṣìírí. iṣẹ́ afóhùnsáfẹ́fẹ́ ìlú gangan ni bá tú àṣírí àwọn kan ìwọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé táṣírí ẹ̀ nìkan ṣoṣo báyìí tó bá tú ó yọ èèyàn ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún kúrò nínú èdè lábẹ́kúta náà láti gbẹ́ni tó gba bíi 2 million lọ́wọ́ ìyá kan tó ń lo ọmọ kìíní sọ́gọ̀ tó ń lo kejì náà ṣèjẹ́ nígbà táṣírí ẹ̀ tú ṣé ọ̀dẹ̀ mí náà tó kúrò nílé atúgbọ̀dọ̀ ẹ̀ lọ pé kó wá gbàdúrà fún un ṣé wàá mọ iye èèyàn tó ti máa rí tù sílẹ̀ àṣírí ẹ̀ nìkan ló tú o bí wọn bá tún kù tẹ́yìn náà bá rí kẹ́ gbé sáfẹ́fẹ́ gbogbo wa náà láàjọ máa wò ó. ọ̀rọ̀ rẹ o ọ̀dà ìyẹn dúró bẹ́ẹ̀ ó gbọ́ títọ̀ ojókòó wá kù kan lẹ́nu àìpẹ́ fídíò kan jáde wọ́n pe ibẹ̀ ní ibùdókọ̀ òfurufú airport a rí ìyàwó ilé tó fa pásítọ̀tù ọkọ ẹ̀yà nígbà tí wọ́n wọlé dé láti Europe. international passport. Eléyìí gba ojú òpó ayélujára gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí pariwo lọ́tún táàpù lọ́tún ṣíà ẹ̀ lọ́sì. Mo mọ̀ pé ó ṣe é ṣe káyìn náà ti wo fídíò náà. Láti bẹ̀rẹ̀ títí di bóyá bí aago 9 láàárọ̀ yìí. Nígbà tẹ́ wo fídíò yẹn kí ló wá sí lọ́kàn? Àyà mi já. Àkílódé? Inú mi bàjẹ́ ẹ̀rù bà mí pé tí n bá dẹ̀ sọ ẹ̀ nífẹ̀ẹ́ láìkẹ́ díẹ̀ o. Wèrè ara àwọn kinní yìí ò tí ì tán. Àwọn obìnrin mò ń pè ní kinní yìí ẹ̀hún. Kí ló lè mú obìnrin kan kó fẹ́ bàgbèsè ayé ọmọ ẹ̀ jẹ́ látara ọkọ ẹ̀? Àti lóbìnrin tó pọpọ ẹ̀ náà rí. Àti lè tó gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ rí. Pásítọ̀tì lélẹ̀ ìyá. Gbàtà tẹ̀síwájú mò ń fọ́lù ẹ̀ bí mo ṣe rí nítorí tó wà nínú ẹ̀ yẹn. Wọ́n wá lóbìnrin yẹn ti sọ̀rọ̀ inú mi dùn bóyá mo tiẹ̀ ní dátà bóyá mi ní mo sáré wá dátà pápápá mo tún tú ó sọ gbogbo ọ̀rọ̀ náà ètí mo rí dìmú bẹ́ẹ̀ ni pé ó ní òun ò fẹ́ kí ọkọ òun padà sí òkè òkun mọ́ nítorí ìgbà táwọn jọ wà lọ́hùn ó fìyà jẹ òun. Kí wàá ní tó ṣe gan kò sọ ó sàbò gbogbo orí. Ó fìyà jẹ ṣé obìnrin ló ń gbé lọ́hùn ni ṣé ìjà ló ń bẹ jà ṣé ó nà ẹni gbogbo àwọn nǹkan tí mo rò pé ó lè rò ìjọba tó ń fààyè gbà á kó ṣẹlẹ̀ sóbìnrin wá jẹ́ pé ó nà náà ni àbí kò fún bó bá pọ̀ ọlọ́pàá àwọ̀ kan ni wọ́n á gidi ẹ̀. Ó kàn dé wo pé ní ọ̀pọ̀lọpọ̀ gbọ̀rọ̀ lọ́rọ̀ náà kò ń dájúdá kéèyàn tẹra mọ́ fámìlì tí wọ́n nìyẹn ṣùgbọ́n lọ́kàn mi tóbìnrin yẹn ṣe kò dáa. Tó bá jẹ́ pé ó ṣeé ṣe kárí àwọn agbọ̀rọ̀dùn bí mo ṣe ń ròǹgbà yẹn kán pè lẹ́jọ́ tán wá rojọ́ gan tọkọ yẹn jẹ̀bi tán òfin kan wà tán máa fi mú taking laws into your hand. Mi ń ṣàmùfín o ṣùgbọ́n mo kọ́ débi pé òfin ò gbà yàn láàyè kó fi ìdájọ́ sọ́wọ́ ara ẹ̀ you cannot take laws into your hand. Bá a ṣe wà ní sì ti ń bá wòtò tí mo gbàjẹ́ fún yín gbà òfin ò gbà yín láàyè kẹgbà ti yín padà ọlọ́pàá lè máa lọ bá. Ọ̀dà ṣe wá mọ̀ wípé tí n bá sọ̀rọ̀ yìí mi ò bó ṣe máa rí lójú yín. Ẹ sọ. Wípé skìtì sí ni o. Ìbámu bọ́ láàárọ̀ ìṣe mo kọ́ mi kanlẹ̀ omi dẹ̀ wá fẹ́ bọ́ lójú mi pé wọ́n máa ti tan àwọn èèyàn jìnnà ní bó bá jẹ́ pé lọ́ọ̀yà ní màá bẹ̀rẹ̀ pé ṣé kò sí òfin kankan ṣe kò sí tó fòfin de kí àwọn èèyàn máa tan orílẹ̀-èdè jẹ. Mo mọ̀ pé òfin kan wà kìíní kan false testimony mo mọ̀ pé òfin kan wà concealing secret tó bá jẹ́ pé òfin wà tó gbé èèyàn dè pé ẹ gbọ́dọ̀ tan ọmọ èèyàn jẹ ó yẹ káwọn òfin yẹn mú ẹni tó ṣe skit yẹn. Ìdí ni pé èmi bí ẹnìkan tí mo mọ̀ pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àtàwọn tó wù wá ẹ̀ mo ti gbàgbọ́ toró rí tó
tó bá jẹ́ pé orí ìtàgé mo fẹ́ lọ wò ó jẹ́ fi kẹsẹ̀tì fídíò mo rà bí cd àbí mo lọ sinimá mo ti mọ̀ pé mo lọ wéré so gbogbo tó wù kó ṣẹlẹ̀ kán gbé gan látòrí òkè kan pa bí èèyàn bí odidi ìlú 10 run nàlérè ni ṣùgbọ́n ìyẹn wọ́n ti jẹ́ ká gbàgbọ́ mo tún wá wò wọ́n ti ta àwọn ẹ̀kọ́ kan síta mo mọbìnrin kan wọn àtọkọ jọ dán kankan pọ̀ bí tọkọ rẹ̀ ti ṣe fàájì ló lọ gbá létí ọkọ tó gbá láì létí ó ti rẹ́ǹtì ilé fún ó ti ra mọ́tò fún ó ti ra gbogbo equipment inú ilé fún ó wá ní ọmọ yẹn ọkọ yẹn lọ sùn ta kò sùn ilé àlè ló lọ sùn ó wá gbá létí tí irú obìnrin tó gbọ́kọ létí yẹn bá rí irú eléyìí tó bá rọkọ míì á yà ju passport yẹn lọ torí mo wò pé ẹni tó ya passport ó lè ya certificate yẹn wọ́n lè pè kéèyàn wá fún interview lọ́la tàbí kán tí ẹni kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la ó lè dépo sísútù tó máa wọ̀ lọ so nítorí náà mi ò fara mọ́ irú skit tó lágbára tó yẹn mo láwọn skit tí mo ti wo gan tí màá like tí mo máa ń dá padà màmá kan bẹ ládùúgbò wá ń sìn orúkọ skit tó ṣe làfi pé tí n bá ti máa lè yá mọ̀ oṣù wọ́ọ́rọ́wọ́ gbogbo àwọn ààrẹ rì bẹ́ẹ̀ tó ń bẹ ládùúgbò nìyẹn gbogbo wa la mọ̀ pé ó dẹ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ tẹ bá fẹ́ ju bí ìṣiṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ o ṣùgbọ́n tí bá láǹfààní láti bá wọn sọ̀rọ̀ tẹ bá fẹ́ ju nǹkan sáfẹ́fẹ́ ẹ̀kọ́ wo ni mo fẹ́ káwọn èèyàn kọ́ ń bẹ̀ ìwà wo ni mo fẹ́ kí àwọn èèyàn mú níbẹ̀ any person tó ń lọ sí gbòòrò it's a lesson it's a teaching then ìgbàgbọ́ wo ni mo fẹ́ káwọn èèyàn ní àwa náà kú dẹ̀ rèé mi mọ̀ bí mo ṣe máa ń sọ Yorùbá wà gọlíbù kì í ṣe pé tá a bá lórí social media náà ló yẹ ká máa gbàgbọ́ o. kí ló tẹ sọ bẹ́ẹ̀ o. mo kàn rí Babangida is dead. àyà mi bá já pé yéé olórí orílẹ̀-èdè gbà máa rí Babangida kan tí mi gbórúkọ ẹ̀ rí sọ́ni ìwé kan parí pẹ̀lú Babangida ni. ṣẹ́ni yẹn kì í ṣe Babangida. but Babangida tí gbogbo wa mọ̀ kọ́ oníròyìn lè fi àwọn nǹkan kan ta ìròyìn ẹ̀. so màá wá kà á ńgbà tẹ́ bá kà á so ìdí nìyẹn tó pé mi kì í gbé news kí n kàn sáà ti rí ẹ́dì ẹ̀lò wọ́n mà ní kíní kan ṣẹlẹ̀ àdójò yìí irú ẹ̀ ló dẹ́pọ̀ jù nù wa tẹ́ bá ti kàn ti rí platform kan tẹ́ kàn ní kankan ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ ti gbé ìròyìn ẹlẹ́jẹ̀ rédíò ẹ̀dẹ́jẹ̀ náà tún ni màá nídìí láti kà á désàlẹ̀ so mo fẹ́ kí irú skit yìí kó kọ́ àwọn èèyàn lọ́gbọ́n pé tá a bá ka nǹkan ká má tètè gbàgbọ́ then àwọn adájọ́ tí wọ́n ju Chief Justice of Nigeria lọ wọ́n wà notice kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kó lọ ẹ̀wọ̀n ọdún 7 ẹ̀wọ̀n ọdún 5 náà fún àwọn ò mọ òfin wọn mọ kankan adájọ́ tó dájọ́ mòfin ó mọ tó dé àwọn adájọ́ nìkan jí 1 million wọ́n ní kó lọ ẹ̀wọ̀n ọdún 3 process condition situation tó fi jí wọn mọ́ wọ́n ní káwọn jí 50 naira wọ́n ní kó lọ ọdún 10 wọ́n máa bú adájọ́ wọ́n máa bú lùí ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ó yẹ ká máa ní sùúrù fún gbogbo ìròyìn tí ọkọ̀ àjàwò bá jà ń lé tó bá jọkọ ló kọ́ wá rojọ́ tara ẹ̀ ní rò tí ẹ̀ ò bá rí tó bá wá rojọ́ tara ẹ̀ ní rò bẹ́ẹ̀ bá ṣọ́ra tẹ́ bá gbọ́dọ̀ ẹnìkan ẹ̀ ní mẹ́ni tó jẹ̀bi. tọ bí ọ̀rọ̀ wá dé yìí lábẹ́ òfin ẹ ṣe agbẹjọ́rò ẹ ṣe adájọ́ ṣùgbọ́n mọ̀ pé gẹ́gẹ́ bí àgbàlagbà olóyè yìí náà ti máa ní ìmọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ òfin torí gbogbo èèyàn ló yẹ kó nímọ̀ nípa ọ̀rọ̀ òfin kí ló ṣe kó jẹ́ ìjìyà torí onírúurú àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa obìnrin yìí ṣé ìjìyà kan lè wà ṣá tó bá máa wà irú ìjà wo lè kó jẹ́. ṣé rí ara nǹkan tí kinní yẹn ń ṣe fún wa nìyẹn ṣé obìnrin yẹn gangan tó ṣe kinní yẹn ló jẹ̀bi ni àbí ta ló kọ script ta ló direct ẹ̀ mi mọ̀ bóyá then àwọn ibi tí wọ́n lò àlàyé wo ni wọ́n ṣe fún wọn àyẹ̀wò náà gbà kí wọ́n tó jẹ́ kán lò ó kò sẹ́ni tó máa ṣí ṣọ́ọ̀bù ń sìn ta ni wọ́n fẹ́ ṣe fíìmù tàbí wọ́n fẹ́ ṣe skìtì tán fi ilé iṣẹ́ yẹn lu jìbìtì àwa ní ká wá ṣe lọ́dọ̀ torí pé mo kọ́ àbá bísínẹ́sì oúnjẹ so gbogbo yẹn ló yẹ kí bí mo ṣe rò ló yẹ kí àwọn amòfin àtàwọn agbófinró àti àwọn tó bá concern society wa kán look into kán wá wò bó tiẹ̀ jẹ́ gbà má bínú bó tiẹ̀ jẹ́ bí kékeré nígbà kòrò wọn mú popular artist kan mo wò pé wọ́n máa bá kárí ìrẹsẹ́bìnrin ẹ̀jẹ̀ mi fẹ́ gbé sí afẹ́fẹ́ náà ni nígbà máa dájọ́ lọ́ba ní kò lọ gbalẹ̀ mo wá rẹ́rìn mo ní ṣé ẹ̀ mọ̀ pé bó ṣe ń gbalẹ̀ yẹn ó tún lè máa ya fídíò ẹ̀ bó bá wà dọjọ́ wájú ẹ̀ kàn tún rí inú eré ẹ̀ ni ṣùgbọ́n láíláí kò ní ṣerú ẹ̀ mọ́
ẹ̀dìyà yẹn ó pààyàn lẹ́rìn ó fẹ́rẹ́fẹ́ ó ṣe mo rí pé kì í ṣe pé wọ́n fìyà jẹ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ni tó bá lọ bẹ́ẹ̀ wọ́n á nítorí pé ó ti jẹ́ star ó ti jẹ́ popular person ni but wọ́n ti fìyà ẹ̀ tó yẹ jẹ́ òun náà ti wà báyìí pé téèyàn bá ṣe nǹkan wọ́n á ṣe o ọlọ́run ló yọ mí o tó máa ní kọ́ lọ ṣe oṣù mẹ́ta nǹkan àìmọye irú ẹ̀. ó dà irú tó ṣẹlẹ̀ ní kínní yìí tí wọ́n gbé jáde ṣé ẹ máa wò pé torí kó lè dá náà làwọn náà ń bá kiri àti ọkọ àti ìyàwó tán ṣe skit. bẹ́ẹ̀ni. ṣé ẹ lè máa wò bẹ́ẹ̀ pé torí kó lè dá ni. kó lè dá ni gbogbo eré kó lè dá là ń ṣe tá a bá láwọn ń ṣe kó lè dá tààrẹ tó lọ ṣe skit náà tó wọ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó jí magi 6 kó tó dá padà kó kó 4 sínú pátá kó dá 2 padà kó lè dá náà ló ń ṣe o bàbá borí èèyàn lọ́wọ́ ẹnìkan ṣé kó lè dá náà kọ́ yẹn pàápàá jùlọ òkú tó ti kú tí ò wúlò fẹ́ nìkan kan mọ́ kẹ́nìkan lọ wo rẹ̀ ṣé bí kò kú wúlò àbí kó lè dá nìyẹn náà ń ṣe o kí lòfin sọ nípa arú nǹkan bẹ́ẹ̀ yẹn tó fi bá nírú kó lè dá yẹn dáa mo fara mọ́ tó fi bá nírú kó lè dá yẹn kò dáa tó òfin gbà wá láàyè ká ṣiṣẹ́ owó ṣùgbọ́n ká ṣe lọ́nà tó bófin mu so kó lè dá yẹn mo gbà o ọlọ́run á jẹ́ kó dáa náà mo ṣàdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n kó lè dá yẹn ká má jẹ́ ká hypertension mu wá sí gbòòrò ká má jẹ́ ká gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bí kò ṣe yẹ kó rí mo sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé mo lọ wo sinimá tàbí mo ra fídíò mo jù sí mo bí ẹ̀ mo tún mọ̀ pé eré ni mo ń wò gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ eléyìí mo mà ti gbàgbọ́ àárọ̀ yà láàárọ̀ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé skit ni. so á dáa fún wa náà. ọ̀dà àṣà àwa lè sọ pé tí wọ́n gbé jáde yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ohun tó ń pè ní fake life. fake gangan náà gbé jáde àbí fake kọ́ ni mo wò pé Ọlọ́run kò fi ọ̀run kẹ́ Gbẹ́ngà Adébóyè ó ṣe programu rí ayé kan ṣó GTV àbó GBC ó ṣe gan rí ayé yẹn mi títí gbogbo èèyàn ti lọ pararara nígbà dé OGBC good nígbà parí ẹ̀ ló wá ní gbogbo tá a sọ ń bí yìí o fake ni o àwọn èèyàn tó bá kọ̀ wọ́n ní all characters here any misconception happens in the reader's mind not mine wọ́n jẹ́ ká mọ̀ pé èrò ọkàn tó lè rí ni that is creativity ṣùgbọ́n àwọn ilé ti jẹ́ ká gbàgbọ́ èmi rò pé nígbà wọn parí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ skit náà náà ń ṣe tí mi ò like tó lè téèyàn lè fèèdì ṣùgbọ́n àwọn míì máa bá parí ẹ̀ tán wọ́n ní ẹ wo kámẹ́rà tó bá gbé pàwọn parí ẹ̀ tán wọ́n ṣe tán náà wá rẹ̀ ẹ wo kámẹ́rà àrọ́gbọ́n kọ́ ń bẹ̀ tàbí bó bá jẹ́ pé wọ́n parí ẹ̀ síbi pé ìyà kan jẹ obìnrin yẹn skit náà sì ni o àwa gbóbìnrin ẹ̀ lọ ilé ẹjọ́ wa ní ọmọkùnrin tí obìnrin tó wá láti ọkùnrin tó fẹ́ máa bá lọ kó wá dìde kẹ́ni tó dáa jù lọ dìde kí gbogbo wa ká mọ̀ pé fẹ́ ni àárẹ̀ kọ̀ọ̀kan bẹ̀. ṣùgbọ́n eléyìí ó jẹ mí mo mọ̀ gbọ́dọ̀ jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí mo jẹ́ kan nínú àwọn tí ó tètè ń gba nǹkan gbọ́. ṣùgbọ́n ẹgbẹ́lẹ́gbẹ́ nígbà tí mo rí tó ń ṣẹlẹ̀ ó ga o sọ ọlọ́run á ràn wá lọ́wọ́. ó dà ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ fake life tí mo sáré mọ́lẹ̀ kan yẹn bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbéra wọn jáde lójú òpó ayélujára pàápàá àwọn òṣèré ní àwọn oríṣi àwọn èèyàn táwọn èèyàn máa ń sọ pé fake life ló pọ̀ jù fake life ló pọ̀ jù ṣé ipa tó dáa kan wà tí fake life yẹn ń ṣe nínú ayé wa nílẹ̀ yìí àbí ipa burúkú kankan wà bí. kò sí ètò dáa mẹ́ tẹ́ ẹ bá fẹ́ lọ bìkan ní aago 10 tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀pẹ́ màdé slow ẹ jẹ́ ká wò báyìí ẹ̀yin àti ìyàwó yín fẹ́ jáde láago 12 ẹ̀dùnkùn mọ́mí ò kì í tètè múra tán aago 12 yẹn tá a fẹ́ jáde nílé aago kan náà tó máa múra tán nígbà tá a bá ti dìdájí níbi aago 7 àárọ̀ lẹ́tì yí aago yín padà sí aago 4 èyí tí wọ́n tẹ̀ ṣe àwọn lẹ́ẹ̀ma wa rán lọ wọ aago nígbà bá da aago 7 wọn ní aago 8 mà ti lu ẹjẹ sáré lọ wẹ̀ nígbà bá wa parí láago 1 ọ̀sán tiwọn ẹnì jẹ́ a máa lọ ṣe mọ̀ pé èyí lẹ́mọ̀ pa aago 12 lẹ́ lọ ìyẹn ni Yorùbá ṣe ní máa wo aago aláago ṣiṣẹ́ ní ìmọ̀ bóyá Yorùbá nìyẹn àti àpẹẹrẹ yẹn yéye fake life yẹn ó ń ṣe àwọn èèyàn wa lọ́nà ìkan nínú ìdí táwọn ọmọ wa tó ń ṣe yahoo tó ń ṣe ń jalè tó ń ṣe ń wá oríṣiríṣi oògùn owó kiri nígbà wo àjọ bí èmi àti yín nílé kan náà tẹ́yìn bọ́ọ̀ lé ọ̀lídé mo wo fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mo mọ̀ pé ó yẹ kẹ́yìn náà ti àwọn ọmọ secondary school níbẹ̀ ní school kan bìíní ó wà lórí fóònù tí n bá rí màá sẹ́ǹdẹ̀ sí ìyẹn bóyá a lè fi kọ́ àwọn èèyàn wa lọ́gbọ́n tí a bá wo ọkọ̀ tí àwọn ọmọ secondary school ṣí wọlé gba ọkọ̀ lálá jíìpù lálá tí mo wò pé
kéèyàn má tó lè rárú jíìpù á máa fẹ́ lówó tó Dangote làwọn ọmọ secondary school tẹ́ bá wá tún rírú àwọn obìnrin tí àwọn ọmọ secondary school náà tún gbé bóyá àbúrò bóyá ẹ̀gbọ́n bóyá ọ̀rẹ́ bóyá àwọn àtìlábí náà dẹ̀ ni ẹ wàá rí i pé ayé ti bàjẹ́ àwọn èèyàn yẹn náà ń wò ṣé ẹ̀dẹ̀ rí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn olórin àwọn eré orí ìtàgé àwọn tán ni àwọn làǹkàṣà àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkùnrin kì í ṣe dàda sórí afẹ́fẹ́ bá rí tìrùn ẹ̀ dípò dàda ni mo náwọn ọmọ kan sì wọ́n ti lọ ṣọ̀run pọ́n bí àti Táyé àti Kẹ́hìndé àti Ìdòwú ìdàdà wọn ṣe. ẹlòmíyàn jẹ tún kún wọn á tó kún ewu àwọn dàbí gíláàsì àsìkò ẹ̀rùn. mọ tí mo sọ fẹ́ kí n láwọn àti àdàgbà wá dá ìtàbí wọn máa gba ewúrẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ skin yẹn ewu ló jẹ́ wọ́n gẹ̀ wọ́n mọ style tó wù wọ́n. ẹ̀yin ọmọdé ìsìn ewu á wù yìí ewu táwa ń sá fún ó wù wọ́n. ó dàbí ọmọdé bàtà wà nílé àmọ́ àfi spirit ra irun mọ̀ kó lè tètè gbà tó wù tán fúnra wa làǹdọ̀ra ṣe fi fake life fa ẹ̀. so fake life yẹn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́nà àwọn tó ń ṣe tá à ń rí wọ́n fẹ́ káyé rò pa àwọn tó bá ẹ̀ nítorí tó bá fẹ́ ṣiṣẹ́ kankan lè wò pé ṣé èèyàn ńlá làwọn ń wò tó lórí bá lo fake life tó lọ kìnnì kan tó kọrin tó ṣe gbogbo ẹ̀ bóyá kò san gbèsè yẹn tán lọ́dún 4-5 o àwa máa sáré pé wọ́n wá wò pé Ọlọ́run ti gbà fún ẹni tó wá jẹun yó tó fẹ́ ṣòkú yẹ tó lọ yáwó cooperative tó kówó jẹ lẹ́nu iṣẹ́ tó gba owó online àwa ni àgbàjá mo fẹ́ pè tẹ bá rí instrument yẹ wọ́n ti ti àwọn èèyàn pa nípa ọrọ̀ ajé eré kó lè dáná tá à ń wí yẹn náà ni. ọ̀rọ̀ rí o gbàǹkọ́gbì ọ̀rọ̀ rí látàárọ̀ ọ̀dà pẹ̀lú gbogbo eléyìí lórí ọ̀rọ̀ ti Very Dark Man àti wòlíì yẹn tó ń ti ọ̀rọ̀ àwọn tọkọ tìyàwó tí wọ́n ṣe skit jáde yìí mo fẹ́ kẹ́ mú ọ̀rọ̀ àmọ̀ràn jáde fáwọn èèyàn pàápàá jùlọ àwọn èèyàn náà tí wọ́n tún jẹ́ pé ohun tí ò bá nítumọ̀ náà máa ń fẹ́ wò lójú òpó ayélujára ilé tá à ń ṣe olójú yìí àwọn èèyàn tí ó wò kọ́mẹ́dì wa tá à ń ṣe bẹ́ẹ̀ kẹ́ kọ́mẹ́dì ní YouTube tó ní nǹkan ṣe pẹ̀lú òwe tó wọ́n tó kẹ́kọ̀ọ́ wọn arẹ́rìn olójú àwọn ti lọ ń wò kí ni tẹ̀lé sọ lórí ẹ̀. tí mo fẹ́ sọ ni pé mo fẹ́ gbàjọba nímọ̀ràn kọ́lọ̀ kó ran iléègbìmọ̀ aṣòfin wa ní ọwọ́ kán pé àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára oríṣiríṣi àwọn tó ń mọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ kán wo báwo la ṣe lè regulate kìíní yìí torí tó bá yá náà ń sìn oríṣiríṣi ìròyìn là ń gbọ́ even tó ń parọ́ mọ́jọba wọ́n á sọ báyìí nígbà bá rí tán lẹ́ẹ̀ni pé fake ni nítorí pé gbogbo ala máa mú fóònù lájókòó lábẹ́ ilé wa láàmà tẹ̀ adẹ́sẹ̀ǹdẹ̀ síta oríṣiríṣi kíjọba wá regulatory body fún nígbà tí eré orí ìtàgé bẹ́ tán sinimá tó bẹ́ tán tí gbogbo ẹ péye wọ́n ní ìjọba ní census board tó bá ti ṣe fíìmù ẹ tó yà tán wà lọ edit ẹ wa àbí wà wá fún wa àwa jókòó àwa wò fíní àwa sọ pé tó bá fẹ́ gbé kínní jáde o lọ yọ nǹkan báyìí kúrò nínú ẹ̀ ẹ̀kọ́ wo ló fẹ́ fi kọ́ kí ló fẹ́ káwọn èèyàn dìmú bẹ́ẹ̀ ibo ni ìmọ̀ràn wà ń bẹ́ẹ̀ ibo ni ìbáwí ibo ni ìkìlọ̀ wà tí wọ́n bá lè ṣèyẹn pàápàá jùlọ fáwọn onískit àti àwọn oníròyìn òfin dẹ̀ wà o ṣùgbọ́n òfin Nàìjíríà mo ti sọ fún yín ẹni Ọlọ́run bá múlò òfin Nàìjíríà mú so àwa náà tá wa ń wò ó ẹ má jẹ́ kẹ́nìkan pò kọ́ ọ̀bànújẹ́ fún wa bó o bá wa gbádà àkànpọ̀ 4 bó bá jẹ́ ní tí mo ní náà rèé ẹ jẹ́ sọ kan fún ìgbà mo wọṣọ ìlérí táwọn tí wọ́n máa ṣọ ẹ́ tàbí àwọn tá a jọ lò bá rí wọ́n á mọ̀ pé òótọ́ ni mo dẹ̀ láti àǹkárá yíyí o télọ̀ tó ṣe tó da aṣọ náà buyì màmá ni aṣọ eléyìí February 2018 láti lò ó aṣọ ìdílé lọ́dún 6 láyé pé a fi ṣe òkú ìyá kan mo bá sọ church yẹn fún ẹlẹ́gà bàbá ní ní tí mo ní nìyẹn bá ti fọ́ bá ti fi stáṣì díẹ̀ sí tí mo ti gbé iron torí ẹ̀ tó bá dẹ̀ mi máa gbé kan náà ọmọ ìjọba lọ́ṣọ́ ẹ̀ máa ká síbi tí mò ń ká sí kó tiẹ̀ sú mi mi ìfẹ́ raṣọ mọ́ kí tí púpọ̀ náà ibo mò ń lọ ṣé ìbílípò tí wọ́n bá ń lè rọjú kó mọ̀ ní ju aṣọ 5 lọ ó wá pọ̀jù kó ní aṣọ 7 alòkan gbé kan tì ní wọ́n mọ̀ pé tó bá ti lè wọ̀ kọ́dọ̀ tó dọ̀sẹ̀ tó bọ̀ kó tó dọ̀sẹ̀ tó bọ̀ wà á ti ráyè fọ̀ wà á ti ráyè lọ ṣùgbọ́n àwa ayé aláìkí gbogbo hàmù ìyẹn ló ń bà wá jẹ́ tá a fi gbé fake life ò dáa tẹ́ ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn ká dẹ̀ fi kó àwọn ọmọ wa ẹ má wo aago aláago ṣiṣẹ́ àwọn ọmọ tán lọ gbé mọ́tò ìmọ̀ ọ̀pẹ́ nìkan á ti sọ ìṣẹ̀lẹ̀ burúkú táwọn méjì mi máa ń wò kíní 1970 something
bóyá form 2 tó bá jẹ́ form 2 bóyá 75 tàbí 76 ọmọ kan gbé mọ́tò bàbá ẹ̀ wá sí school ní ọgbà wa ní Kwara State mo ti lọ secondary school ọmọ kan bá gbé mọ́tò òun náà mọ́tò wà èyí ló bá gbé mọ́tò ló bá tẹná mọ́tò fẹ́ẹ́ nínú ọgbà school ẹni wà lẹ́gbẹ̀ẹ́. ṣé inú school náà ni bàbá ẹ̀ wà ní àbíbáwò. náà ó gbọ́dọ̀ gbé mọ́tò wá láti lọ rí sọ́fà òun wá gba result. ó wá gba result ṣe mọ̀ pé wọ́n àwa sílé ọ̀tá àwọn junior ọ̀tá yẹn jẹ́ ó wá gbé mọ́tò ló bá tẹná mọ́tò kò rí bírèkì mọ́. ẹni wà lẹ́gbẹ̀ẹ́ wá fẹ́ bẹ́ bóyá ó fẹ́ bẹ́ jáde orí ẹ̀ kàn gbàgìrì gbogbo ọpọlọ orí ìṣìtàn tó ṣubọ́lẹ̀ ní táwọn orí táwọn ọpọlọ tí kùkùrákù ara àwọn tó bá wà ní Ọ̀fà grammar school within 75 to 78 wọ́n máa mọ̀ tán tí mò ń sọ yìí gbogbo ẹ̀ ṣí sílẹ̀ lórí field it was a very bad thing ìdílé ní school wa very beautiful school ìdílé báyìí flower àwọn igi yẹn máa ń so kóńdó kóńdó báyìí àwọn school ayé jọ̀ọ́ yẹn ni òun á fẹ́ bẹ́ níṣẹ́ ni sàmùkú mọ́tò ń lọ ṣe ló orí ẹ̀gbági yẹn pa ó kú gbé o kí ni àbúrò wa mọ́tò onímọ́tò kí làbúrò mọ́tò náà mọ́tò fake life pé èmi náà wọ mọ́tò wa wọ́n pa ẹni wa mọ́tò wọ́n pa ẹni gbé mọ́tò wa o àwa ọmọdé ni wá sábà ti ẹ̀dẹ̀ ṣẹjọ́ kankan àti ẹ̀dẹ̀ mọ bí ẹjọ́ parí sí ṣùgbọ́n àmọ́ pé ní kú tí ẹ gbé o. tábà lọ sáré tírélà kọlù kẹ̀kẹ́ ó kọlù rélùwé bàbà ṣe rí kó kan mí mo láwọn ẹgbẹ́ mi tó yẹ pé tí wọ́n abájọ pàdé ìsìn nígbà máa fi jù mí lọ máa ń ṣe kékeré tó pọ̀ mi ò ń rò èmi náà mọ̀ pé mo jọ àwọn gan lọ bí mo bá jíǹsì àárín everybody wa tí mo bá jíǹsì mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni máa ń yẹra mi wò Ọlọ́run máa tún ṣe èmi náà rí mo sọ fẹ́ nìkan mi ń ṣe olówó ṣùgbọ́n mọ̀ pé mi ń ṣe tálákà tí a bá lè gbàgbọ́ pé ibi tá a wà yìí náà ìpele tá a wà yìí ló yẹ wá tá a bá nílò láti tẹ̀síwájú Ọlọ́run á sọ ààyè ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo ti dáwọ́lé láyé yìí ẹ márùn-ún ni mo lọ tàbí ọlọ́pàá àìmọye ìgbà ni mo ṣe interview tí mo fẹ́ lọ sí tí mo fẹ́ gùn mo fẹ́ wọ FCE nígbà mo rìtáyà yìí mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò jẹ́ kankan nínú méjèèjì bọ́ sí mo ń sọ fáwọn èèyàn báṣọ Ọlọ́run ni the type of retirement I enjoy now is different from that type and the income from now is better than that one which would have been my lot if I had been happy that time. So ìjọ ìyẹn Ọlọ́run bá mi fi sọ́jọ́ alẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ so káwọn èèyàn wa ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ mo níbi tó sínú program yìí ẹ má jà sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí bí mọ́tò ò bá ṣe wà fẹsẹ̀ rìn ó ti ẹ̀dá fẹ́ni tó ń rìn sẹ́yìn sì jẹ́ tó gun mọ́tò lọ tí n bá ní 10,000 sì tí ò sí mọ́tò olówó ni mí o bó ní mọ́tò bá ní 20,000 kò tí ì rówó kò ní 50,000 kò rówó àfi tó bá jẹ́ pé mọ́tò yẹn mowó wa tó fi ń ṣiṣẹ́ owó gidi bó bá dẹ̀ ti ń ṣiṣẹ́ owó yẹn náà la máa pawọ́ mọ́tò yẹn náà pamọ́ tí ò lè ná Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. àmín tọ́ ọ̀rọ̀ rẹ o ẹ já lọ sí comment section ẹ já mi ìròyìn pẹ̀lú gbogbo eléyìí tẹ́ ti ń gbọ́ nínú ètò yìí látàárọ̀ ẹ bá dárúkọ yín gan fáwọn tó wò yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ́sì kí àwọn èèyàn. adúpẹ́ lọ́wọ́ tó nílé tàlejò adúpẹ́ lọ́wọ́ gbogbo wa àtẹrú àtọmọ orúkọ mi ni Johnson Adé Alao ire o. tọ́ ẹ má gbàgbé Alani Nightingale ní YouTube ẹ subscribe fún ẹ lọ sí Instagram wọn ẹ subscribe síbẹ̀ ẹ follow wọn bẹ̀ ẹ like ẹ comment kẹ wo orin wọn tí wọ́n pè ní Hunters Prayer olúwa ń bẹ ó ń bọ̀ láìpẹ́ náà ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà olúwa ń bẹ tẹ́ẹ̀tún gbóhùn irin orin tí wọ́n tó kọ́ ń bẹ̀ kò àmọ́ síbẹ̀ mú láyọ̀ láti sọ fún ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ ṣeun ní gbogbo ìgbà ní báyìí ìgbésẹ̀ tí ń bẹ̀rẹ̀ náà nìyẹn iléeṣẹ́ Alisnad Homes and Properties tá a mọ̀ sí Isnad Homes and Properties iléeṣẹ́ tí ń talẹ̀ tí ń talé wọ́n ní àwọn rí àwọn iṣẹ́ takuntakun tá à ń ṣe ní ìkànnì yìí àwọn sì rí i pé n tá à ń ṣe nítumọ̀ a sì gbé n tó nítumọ̀ dání ẹ̀yin náà lẹ́jọ́ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o torí ẹ̀yin tẹ̀ ń fìfẹ́ hàn sí wa lẹ́ ń fún wa ní ohun tó ń pè ní ìwúrí encouragement tá a fi túbọ̀ ń ṣe wọ́n ní àfi dandan la káàdì ambassador wọn ẹ ṣeun púpọ̀ ọ̀rọ̀ nípa ilé gbogbo ẹ̀ á tó mọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ ní Isnad Homes and Properties láìpẹ́ láì jìnnà Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí o lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́.
D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́, ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú gbàyè, òun ni ẹ máa wò.